Pàṣán ọ̀rọ̀ Ọlọ́run ẹ kàn máa ń dánú ara yín dùn nínú tíìmù yín yẹn Ọlọ́run ẹ fọ́ ní gan ṣá ẹ̀yin ọmọ ewúrẹ́ I swear ẹ fọ́ ní gan mo tiẹ̀ ṣe ń gbọ́ fídíò tó sọ pé ó ṣe ni ìwọ àti àwọn MHM ń já ó wá ń sọ pé kí MHM lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ Odó Nation wípé ẹ ti fọ́ tíìmù ń ká small yansh just dey shake you ó pọ̀ iṣẹ́ lẹ ṣe ẹ̀yin èèyàn iṣẹ́ náà ṣe wọ́n máa fọ odó wọ́n máa bànú odó jẹ́ iṣẹ́ lẹ ṣe o ẹ̀yin pípọ̀ wọ̀nyí na work ẹ wò tàǹsákì yín relé ẹ̀yin ọmọ ewúrẹ́ ní bí mọ̀mọ́ ṣe ní bipolar tí mọ̀ ẹjọ́ sáwọn ọmọ Odó ló ń sọ fún yín pé mọ̀mọ́ ṣe ni mọ̀mọ́ repeat ṣòwò tí o mọ̀ nǹkan tó fẹ́ sọ. ọlọ́mọ kọ́dé ẹ̀ mọ̀ ṣe tiwa ó ní ṣe nìyá yín repeat ṣòwò ìwọ wá jókòó tó wá sọ pé ẹ̀fọ́ odó tó ká ṣé kì í ṣe odó ló mẹ́sàn pẹ̀lú brain mọ̀mọ́ tí mọ̀mọ́ yín wá déèyàn tí ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ èmi á sọ pé ìrírí ayé lòun fẹ́ ṣe ọ̀la ní educative chat ọ̀túnla á tún sọ pé wọn ò lè mú mọ̀mọ́ ẹ ní sùúrù kò sí anybody tó ń bá yín do anything ẹni kò sí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ kò kàn yín kò dọ̀dọ̀ yín mọ̀mọ́ ó touch yín ẹ wo bẹ́ẹ̀ ṣe rí you look depressed like you're going through a lot you don't need to come and fẹnu jẹ́ran sáwò fún wa we know that ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó wọnú akínyẹmí ara yín ọ̀rọ̀ ọlọ́mọ ewúrẹ́ ń jẹ ẹran àlàkẹ́ ni yín ẹ gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ kò dìgbà tó bá nà yín ẹ rí bí gbogbo àjálù àrélù bó ṣe ń rélù yín lórí òun lọmọ yín wọ́n ń dánú yín dùn ẹ̀ mọ́mọ́ wọ́n ń tàbẹ́là wọ́n tọ̀ yẹn ń tàbẹ́là wọ́n ń dánú yín dùn ṣé nǹkan táwọn ọmọ yín sọ fún yín nìyẹn pé ẹ̀ ń wìn ẹ lọ pa wọ́n Ọlọ́run ẹ lọ pa wọ́n ẹ wò ẹ gbébọn fún wọn jẹ Pàṣán ọ̀rọ̀ sọ pé òun wìn ní Odó Nation gbogbo àwọn ti fọ́ odó tó jẹ́ pé mọ̀mọ́ fún ara ẹ̀ ló sọ pé òun ò ṣe mọ́ ìyá yín bá ara ẹ̀ ló sọ pé òun ò ṣe mọ́ pé ó dẹ̀ ti wá tó kán fóun lẹ̀ MHM ìgbà tó ti lugi mọ́mọ́ lórí inú odó mọ̀mọ́ lọ gan-an mú MHM ṣé mọ̀mọ́ ní ìsinmi ló sọ pé òun náà fẹ́ lọ kó student jọ ṣé ìwọ Pàṣán ojú ò tiẹ̀ kì í tiẹ̀ ṣé ìwọ gan-an ò tó ní student tí mọ̀mọ́ tún wá student kiri MHM ṣe kinní yẹn fún mọ̀mọ́ fẹ́ lọ create page ó fẹ́ kó student sínú ṣé rí ọ̀rọ̀ yín pípọ̀ ẹ̀ ó lọ́wọ́ fọ́ nísìnyí ayé máa ṣe yín ọ̀tọ̀ nìkan tẹ́ máa ṣe lọ́run láyà wọn máa wò yá no rò pé anybody will sit down and be responding to you kí ni ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ kan ò dágére lẹ́nu ẹ wàá máa sọ̀rọ̀ bí ọ̀sán yẹn ànígbọ̀n nǹkan tó ń sọ ohun ẹ ti ń rí báyìí nínú ibo ni mọ̀mọ́ tẹ̀ ti rí lè rẹ̀ ọlọ́run wèrè kàn ràn wèrè inú tíìmù yín you're very funny ìyálàyà mọ̀mọ́ kò lè dá Dorcas mọ̀ ṣó mọ̀ pé mọ̀mọ́ nú orí ẹ̀ she thought that people are going to support her ó wá rí gbà àwọn èèyàn gan tiẹ̀ àwọn èèyàn ò kálá wọn ò rán ẹ ń ṣẹ́ MHM gan tó tún support ẹ o tún jẹ gbà lọ́wọ́ ẹ̀ ṣó ti rí sìn gbogbo vendor yẹyin tẹ́ fọ́ odó ká Dorcas má ṣe yẹn advertise ìbílẹ̀ ẹjọ́ tó ń sọ pé 2026 ta ló ṣẹ̀sìn jù mọ̀mọ́ yìí ni ọlọ́ ìyá yẹn ti pọ̀ jù wọ́n tún lọ kọ́ọ̀tù mọ̀mọ́ tún lulẹ̀ ó ti sú ewu bó ṣe rí ó wá ń dà sí rọ́ọ̀fù ọ̀rọ̀ yín ò dọ̀dọ̀ mi ò ní reply yín wípé ọ̀rọ̀ náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ ta ni kí ló wà lẹ́nu yín tẹ́ fẹ́ sọ ṣé ojú àràbù tẹ́ máa ra yẹn mọ̀mọ́ the game has changed ó ti yí mọ́ yín lọ́wọ́ níbi tẹ́ ẹ jókòó sí ayé ò kí ń dúró dé anybody ayé ti yí nìyẹn ó ti ṣe kí ni ó ti yí mọ́ yín lọ́wọ́ ẹ wá jókòó síbẹ̀ yẹn ẹ wá ń dáná ara yín jẹ ìyẹn sọ pé àwọn tó bá yí odó jẹ́ kí MHM lọ bèrè lọ́wọ́ odó mọ̀mọ́ ọlọ́run mo bá yín ké ọlọ́run àwọn ọmọ yìí ló máa bà tiyín jẹ́ yé mi o àwọn ọmọ yìí ló máa bà tiyín jẹ́ ẹ wo MHM torí pé àti ẹ̀fẹ́ ganu sọ̀rọ̀ MHM yẹn pé nǹkan tó dáa fẹ́yìn méjèèjì torí ẹ̀ là ṣe gbé ọ̀rọ̀ MHM ká máa analyze àwọn student MHM wọn ò ṣe ń kékeré fún yín ẹ rí bá ṣe pọ̀ lórí yín nígbà tí Odó Nation èèyàn méjì ọ̀ mẹ́ta student mà nìkan ló sì ń bá yín sọ kì máa ṣe gbogbo wọn ló sì ń kó fún yín bí èèyàn méjì péré ló máa ṣe
lẹ́yìn sọ pé ọ̀rọ̀ wọn ò dùn yín, mọ̀mọ́ ó dùn yín. Ó fẹ́ dùn yín pa ni, mọ̀mọ́ ó dùn yín. Ẹ máa lè wẹ̀ mọ́, ẹ máa lè fọnú, ẹ wo bẹ́ẹ̀ ṣe wá rí. Kò síbi tẹ́ ẹ kọjú sí tẹ́ ẹ jẹgbà. Ẹ bú Àṣàbí ọlọ́ṣẹ́ wo nǹkan tó fi respond sí yín. Má polówó mi mọ́, ìbílẹ̀. Má polówó mi mọ́. Na jẹ́jẹ́ Dorcas sit down. Wọ́n bá ní kí MHM lọ bèrè lọ́wọ́ Odo Nation nǹkan tó ń ṣe fódó. Mọ̀mọ́ Odo máa gún ewé pa. Ṣé ẹ rántí pé Alábìkẹ́ lásán ó ṣe kíní yẹn fún yín, ó dùn yín gan. Ewé òun tún ti gbẹ dànù, á tún áyísì kò dógun dáadáa. Mọ̀mọ́ ẹ má bínú, ọmọ ọ̀sán yìnyẹn ló ń kókó wà yín, àwọn ò fẹ́ sọ̀rọ̀ sí yín. Lẹ́nu àti máa bá gbàlagbà níyìn, but sometimes náà ẹ̀yin náà ẹ má máa ṣe láǹgbàláǹgbà. That is it. Ẹ má jẹ́ kó máa tàn yín kẹ́ máa tàbílẹ̀, ẹ má máa jẹ́ káwọn ọmọ òṣì yẹn gbé yín sórí tí àwọn olókóyà jẹ yín o. Ṣé mọ̀ ọ́n sìn? Pàṣọ́rọ̀ wà lára àwọn tó kóyà jẹ yín. Adédèjì yẹn náà wà lára àwọn tó kóyà jẹ yín. Torí at the end of the day, a rí bọ́ ṣe báwọn Dorcas ṣe kó fún yín kóbá tẹ́lọ́ bẹ̀bẹ̀ lọ́dún yìí. Wọ́n kó fún yẹn ló ń bẹ àwọn mèsòrò kọ́ wá gbèjà yín. Ẹ mà ti bẹ Lizzy gbogbo mọ̀mọ́ ẹ̀yin tẹ́ sọ pé finish Odo. Ẹ má dúró àwọn èèyàn tẹ́ lọ bẹ gbé kọ́ wá gbèjà yín. Níbi tẹ́ tún ṣe dé ẹ̀ tún lọ gbé Lizzy mọ́ra. At the end of the day, àwọn èèyàn fi yín ṣẹ̀sìn. Ta ló support yín gbogbo ìgbà tẹ́ lọ attack Dorcas? Tẹ́ lọ ká Dorcas mọ́lẹ̀. Ẹ rí nǹkan tó ṣe fún yín. Mọ̀mọ́ ẹ ṣẹ̀sìn gan. Ẹ ṣẹ̀sìn gan. Nísìnyí báyìí àwọn Dorcas ti fi yín sílẹ̀ pé ìyàtọ̀ kó fún yín yẹn ti tó kẹ́ ẹ lọ ṣe máa mọmi sí for the rest of this year. Tẹ́ ẹ bá ṣẹ̀sìn mọ́ ẹ̀sìn tẹ́ ẹ ti ṣe yẹn ẹ lérò lára, ẹ ní advert, ẹ ní monetize page, gbogbo blessing tí Odo Nation kó wá sínú ayé yín wọ́n ti gba nǹkan wọn padà. Wọ́n wá kòkòrò òfo nìkan ewé ò tà mọ́. Wọ́n wá ń gbé àtisídẹ́ǹt yín jáde. Mo tún rí ibìkan tó ti ń gbé àtisídẹ́ǹt yín jáde tí Twice yín Ìyá Ìbàdàn tó ń bojú yín jẹ́ pé ewé yín ò tà, kò ṣiṣẹ́ fibroid. Ó ní ewé immigration wọ́n miss ẹ̀ up ni. Immigration mọ̀mọ́ kó fún yín. Mo tún rí tó ń gbé jáde lóríṣiríṣi tí ìbílẹ̀ ń gba advert gbogbo Ọlọ́run tí Gàdáfì ń ná yín ibi tó ti lù yín gbogbo ẹ̀ náà máa ń post ẹ̀. Mọ̀mọ́ ẹ ṣẹ̀sìn. Mọ̀mọ́ ẹ ṣẹ̀sìn. Àwọn ọmọ yẹn ló yẹ kẹ́ ẹ lọ palẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Àwọn ọmọ yẹn ló tún jẹ́ kẹ́ ẹ máa ṣẹ̀sìn. Gbogbo ọ̀rọ̀ ẹ kò yẹ ká tẹ̀ tún ara yín létí torí pé ẹ ti wọ depression yìí tẹ́lẹ̀ náà. Ẹ̀kan tẹ́lẹ̀ ẹ ti wọ depression ẹ ti ní cardiac implantation. At the end of the day ẹ tún lulẹ̀ lọ́dọ̀ bàbá Gàdáfì ládùúgbò ìyàtọ̀ fi jẹ yín yẹn ẹ̀yin ẹ tún fẹ́ san dá méjì sí. Adébímpé tó tún wá gbẹ̀pọ̀n lọ́wọ́ yín gan ó tún fi yín ṣẹ̀sìn. Mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ máa Ọlọ́run kò dẹ̀ dá nǹkan tẹ̀yìn ọmọdé yìí ṣe fún ọmọ yìí. Mọ́mọ́dì mọ́ iye ọmọ ẹ pẹ̀lẹ́ máa Ọlọ́run mi ẹ wo ẹ ṣáà máa wo ẹlẹ́yà tí mú un tiẹ̀ ọmọ burúkú lọ́mọ ẹlẹ́yà tí mú yẹn ṣó yẹ bẹ́ẹ̀ ṣe wá sórí show mi tẹ wọlé ẹ mọ̀ pé Ọlọ́run ọwọ́ la fi ń wọ̀ yín torí parí pé Dorcas ń respect yín làwọn náà ṣe ń respect yín náà gbogbo àti bá ti di bójú wa jẹ́ kí lè expect pé ká ṣe ní dáríjì yín ẹ lọ bójú Dorcas jẹ́ Dorcas tó jẹ́ pé ó gánú ayé ọmọ tó pẹpẹ ẹ mọ̀ ni wípé iyì tá a fún Dorcas torí ẹ̀ la máa ṣe ń respect yín kì í ṣe pé àwọn kan gbádùn tààrà torí parí pé Dorcas ń respect yín làwọn náà fi wò pé ẹ̀jẹ̀ fún màmá ní ìgbà tí wọ́n tẹ́tẹ́ ẹ̀dẹ̀ strip ara yín from mi jì báyìí gbàgbọ́ wèrè lórí ìta ló ràn yín ṣe tata tó you help ṣe rò pé fẹ̀kàn tẹ́lẹ̀ anybody like you. Wọ́n kàn ṣe kí wọ́n kàn rọ́jú yín kò sí anybody tó gbà tí mọ̀mọ́ táìmù yín ti lọ ẹ lọ wá bí kú sí ẹ wá lọ sọ́dọ̀ MHM mọ̀mọ́ number 1 ẹ jẹ́ àsọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ṣé mo pẹ́ lè ṣe nǹkan tó bá wù yín sí anybody but ìgbà tó yẹ pé ọ̀rọ̀ MHM ti dà yín pọ̀ nígbà ọ̀rọ̀ Dorcas ṣó tún yẹ kẹ́ ẹ tún lọ máa gànú sọ́dọ̀ MHM kẹ́ lọ máa bú ṣó yẹ kẹ́ lọ máa bú MHM ẹ wá ń sọ pé MHM ó bá yẹ Lizzy jẹ mọ̀mọ́ ẹ̀yin fún ara yín kí lẹ lọ ṣe lọ́dọ̀ Lizzy tí ó bá ń ṣe pé lọ bá tiẹ̀ jẹ ìgbà tí ò sanwó fún yín mọ́ torí ẹ̀kọ́ lẹ ṣe tarí ẹ̀ sọ́dọ̀ àwọn MHM ni
ẹ̀yin gbogbo lẹ bá ti Lizzy jẹ́. Mi ò wá mọ bẹ́ẹ̀ ṣe máa push on other people. You did the worst thing to Lizzy on this. In fact, MHM gbèjà Lizzy ju bẹ́yìn ṣe. Máa dúró show tí MHM ń ṣe ni to support Lizzy. Lizzy kan jẹ́ ọkàn tí ò mọ̀ rẹ̀ ni. Máa dúró show tí MHM ń ṣe ni. Tó dúró ti Lizzy gbàgbàgbà lọ́jọ́ Ògúnlé. Mi máa ń sọ nìyẹn pé Sherry, ẹ̀yin jẹ́ ọkàn tó jẹ́ pé ẹ̀yin ò tẹ̀ kí ń ro anything mọ́yàn lára. Mo dẹ̀ ń sọ kíní kan fún MHM gbá yẹn náà. Ó kàn jẹ́ elétí kíkún ni, elétí dídì ni. Pé mọ̀mọ́ ti sọ tẹ́lẹ̀ rè pé òun ò lè dáríjì ìwọ àti Pulse and Ponder. MHM, I don't know what your problem is. Mọ̀mọ́ ti sọ lórí media pé for the rest of her life, forgiveness ìwọ àti Pulse and Ponder is a sin. Òun ò lè dáríjì nítorí nǹkan tẹ́ ṣe fún Tina. Mi ò wá mọ why tó fi lọ ń lobby. I don't know why you people lobby. MHM ó dá pé fún ara ẹ̀. And you don't have any reason to come for Dorcas when Mama was coming for Dorcas. Mama kò fẹ́ ṣe show. Ìwọ náà fẹ́ ní view. But kì í ṣe Mama. Mama ò deserve ẹ̀. Mama ò mọ̀ọ́re. Kò mèèyàn tó ń ṣe tòun lójú tiẹ̀ kó ń ṣàtìjà kó ń bá yéèyàn jẹ́ kó ń ṣe fracas. That's the only thing she understands. Ìgbà tí wọ́n ti lọ tó ti lọ tan àbẹ́là lọ́dọ̀ Mama tó ti lọ pinch tent. Of course, ó máa mú ẹ sọ́wọ́, ó máa fi ẹ́ pa ni. To wá àbáyé òun fi show òun fi make owó òun dẹ̀ rówó make. Nǹkan tó ń dùn nìyẹn. Èló gan ni. Ṣé òun ti wò lọ́dọ̀ Mama fún ara ẹ̀? Kí ni MHM fẹ́ gbà lórí èló ló gan ló fẹ́ pa lórí ẹ̀? She doesn't like it. That is it. Gbogbo àwọn tó wà London yẹn wọ́n lè grow. Gbogbo pàṣọ tẹ́ ń wò tó ń ṣe dáadáa. Ibi tí pàṣọ wà ló máa wà. Kò lè lọ sókè. Mama nìkan ló fẹ́ máa tanná kí gbogbo èèyàn máa rí pé òun nìkan ni. Bẹ́ẹ̀ ni. She doesn't let anybody grow. She doesn't want anybody to grow. That is just it. At the end of the day, you see, she's now depressed. She's now repeating shows. She's now doing rubbish on social media. She's doing everything except cry. Because the updates you people are dropping, the voice note from MHM, the update from Odo Nation, from the Lions team, Mama is not fine. But our mama so they have to lie to her that she's winning. She knows she did not win anything. They want her to be happy. So it's written all over her that she's depressed. She lost case in court again. Only lose the case. She's going through a lot. Mama fẹ́ kí inú ẹ̀ dùn ni. Ẹ wá sọ pé ṣẹ́mi kéré ni. Pàṣọ ọ̀rọ̀. O lè gbé gẹ̀ẹ́sì o. O lè gbé gẹ̀ẹ́sì o, pàṣọ ọ̀rọ̀. MHM kéré o. Òun gan òtẹ́ tí bẹ̀rẹ̀ sí ń ṣe show fún ìyá yín. Ṣé show ṣì nìyẹn? Ó sì ń bá màmá ṣeré ni. Ìjọ́ wo ló dé? Àwọn ọmọ MHM ló sì ń dàbò màmá tí màmá fẹ́ fún àwọn ọmọ MHM ń dàbò ìyá yín. Ìyá yín sọ pé òun fẹ́ lọ kó student jọ. If that is not telling you something, pé mọ̀mọ́ ti tẹ́. Àwọn ọmọ MHM, student MHM ló ń dàbò mọ̀mọ́. Tí mọ̀mọ́ is so restless. Ó ní speaker kò lè sọ pé káwọn speaker ẹ̀ máa fún MHM jẹ padà. Mọ̀mọ́ is so restless. Mọ̀mọ́ said she wants to go and create another speakers. Òun náà fẹ́ lọ kó student jọ. What does that tell you? Àmúbọ́ ayé ọjọ́ sí ń kọ́ kí ló ṣàmúbọ́? Kò ti ṣe kíni kò ti lánà. Where is àmúbọ́ today? Àmúgbó tó gbéra là ń múbọ́. Oní pimples ṣùkùṣùkù lójú. Where is it today? Rí bó ṣe kóra wọn jọ. Ẹ wò ó pé mọ̀mọ́ ló jẹ gbajù torí àwọn tó kù ò ní nǹkan kan. Afọ́jú ọlọ́kadà nǹkan. Mọ̀mọ́ nǹkan fún ara ẹ̀ nǹkan. Look at Mọ̀mọ́. Look at Mọ̀mọ́ in January or December. Look at her now. Even when she's doing the show and she's breathing, she don't have any to fẹ́ kú. Okay, jẹ́ má para rẹ̀. Manage. Mama ṣe show ẹ̀. Ó máa mi rí bẹ́ẹ̀ àwọn òbí kí ló dé? Ìkanra ló fi ń ṣe show. Now you go look for trouble. Ìgbà tí wàhálà wá dé ń sìn ò lè handle ẹ̀. Wọ́n wá ń dáná ẹ̀dùn wọn lóhùn win. Mọ́mọ́, sorry o, you don't fail you, F9. Àwọn ọmọ odó kì í ṣe kíní o. The fear of ọmọ odó is the beginning of wisdom. Ṣé rí pé wọ́n tún ti tutù fún yín sìn? They are not looking for trouble. But if you look for their trouble, they go give you. That is it. Rí tí Láyọ̀ tẹnu ọjọ́ mẹ́ta tí Láyọ̀ lọ post Adéwámirí àti oyin kan. Rí bọ́n ṣe Bolivie nìkan ló fún ní update padà tó post ọmọ mi sọ̀rọ̀.
ẹ rí pé ẹsẹ̀kẹsẹ̀ orí Láyọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọmọ odó máa jókòó sáyé wọn ẹ máa lọ máa tọ́jà wọn tó bá tó wá kó fún yín ẹ máa sunkún pé victim nìyí ẹ má jà máa ṣe bẹ́ẹ̀. This is 2026 going 2027 kí wàá ní gbogbo nonsense that ń ṣe. Kọ́lá is a buyer ni ara ń kan everybody lọ́wọ́lọ́wọ́ yìí tó bá mọ̀ pé orí ẹ pé o lè gbé gẹ̀ẹ́sì tó bá dé gbé gẹ̀ẹ́ kúrò kẹ́ kó ṣì lọ but nobody should play victim. Mọ̀mọ́ tó ń pèèyàn lóríṣiríṣi orúkọ ẹ sọ fún mọ̀mọ́ àìdọ́gbù díẹ̀ mọ̀mọ́ tó bá yẹ pé bàbá ńlá bàbá yín ló bí yín ẹ kì í ṣọmọ àlẹ́ Abọ́dẹrìn ẹ̀yin ẹ lọ Nàìjà ẹ̀yin tẹ́ ń halẹ̀ máwọn èèyàn kan ìwọ tó jẹ́ pé fugitive ni ẹ tó ń sọ pé èèyàn kan ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n ò sí lẹ́yìn ọpọlọ ẹni àbẹ́yìn orí ẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n ò lè lọ Nàìjà ibi táyé ẹ̀ bàjẹ́ dé àwọn ọmọ tó bí gan lè torí pé o ti fi tiẹ̀ kó bá tiwọn. mọ́mọ́ ẹ wò ẹ má ta belebele wájú MHM àtàwọn student ẹ àwọn ọmọ yẹn ta lẹ́nu wọ́n mọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni ẹ má lọ ta belebele ẹ tún máa jẹyà ni ẹ tún fẹ́ tẹ́ ẹ wò mọ̀mọ́ máa wà alright eventually and if she no dey alright na she sabi.